lójú ogun. Yàhágbó yàhájú. Ẹ paná inú ilé sinimá. Ọlánrewájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ Adéwùsì lórúkọ mi. Atoto Arere. Ìdán bàbá ìdán. Radio Cinema. Ìdán rédíò. Àwọn wo ló ń dábìrà báyìí? Wọ́n ń ṣe jẹ́lẹ́pà ni àbí ìpà ọdẹ ni wọ́n ń ṣi? Wọn ò sálè wá sórí àpáta wá máa bọ̀gún. Ẹran lásán kọ́ ni àwọn eléyìí ń pa. Ìbọn òyìnbó ni wọ́n ń lò, kì í ṣe ìbọn àfẹ̀tùkì. Ọdẹ tó ń pẹran kò lè máa yìnbọn dànù lásán báyìí. Kò sì ní í ṣe ìbọn tí yóò máa dún tá léraléra bí ẹni pé wọn kì í tún un kì kí wọ́n tó tún yìn ín. Láìpẹ́ orí géńdé méjì tí ń sáré bọ̀ lọ́nà ẹsẹ̀ ògbèjì kan báyìí tí àwọn alájàpá ń gbà látijọ́ bí wọ́n bá ń ti kíyèsẹ́ni lọ sí ọjà ọmọ ọba. Ó rí i pé àwọn wọ̀nyí ní ń tàbọn. A jẹ́ pé àwọn sọ́jà tí ń dánra wò ni. Wọ́n sì kọ́kọ́ dáyà já òun. Ǹjẹ́ ọlọ́pàá kan kọ́ ló ń lé wọn bọ̀ yìí? Wọ́n yìnbọn gidi lu ara wọn ni. Yéè! Nítorí ìkúnlẹ̀ abiyamọ kí ẹ sì sọ ara yín di búgan. Ẹ̀yin sọ́jà wọ̀nyí kí ẹ máa pa ara yín dànù. Kí ẹ máa ṣe ara yín níṣekúṣe báyìí nítorí Ọlọ́run. Nítorí ìkúnlẹ̀ abiyamọ. Àbí eré sì ni wọ́n ń ṣe? Àbí wọ́n ń pidán ni? Àbí wọ́n ń kọ́ṣẹ́ ogun jíjà ni? Àbí ẹ̀tù lásán ni wọ́n fi ń yìnbọn sí ara wọn? Kò sí ọ̀tá níbẹ̀. Èwo ló kan òun níbẹ̀? Ṣùgbọ́n ojú kò sá lè rí ìran kó má wò. Orí ṣínà ṣùgbọ́n kò mọ ẹni tí í ṣe. Ṣínà yìnbọn ọwọ́ rẹ̀ àfi tààrà tí ìbọn bọ̀ lọ́dọ̀ Ògúndìran. Ọta ìbọn bá Ògúndìran ní ìgbà àyà. Eré ni, àwàdà ni, ilẹ̀ pé Ògúndìran àfi bámú lórí àpáta. Kò tí ì balẹ̀ tán tó fi kú.
Ògúndìran wá ohun tí yóò jẹ lọ, ó sì pàdé ohun tó jẹ ẹ́. Ó rìn lọ́jọ́ tí ebi ń pa ọ̀nà. Ẹ̀yìn làárò pa isà tó ń fimú fìtì, ó gbaná jẹ. Ó wá ṣẹ̀ṣẹ̀ ya dìgbòlugi gan báyìí. Ọ̀dọ̀ Àlàbá ló forí lé. Ó fẹ́ fò mọ́ ọ, kó fà á ya pẹ́rẹpẹ̀rẹ, kó máa yà á jẹ. Nígbà tí Kọ́bùrù Ìṣọ̀lá rìn sẹ́yìn díẹ̀ tí kò kófìrí mọ́tò dúdú ọ̀hún, ó tún padà sọ́nà Ọ̀yọ́. Òun ti tiraka tó lórí ọ̀rọ̀ tí kò kan òun. Iṣẹ́ tí wọ́n rán òun pa á tì, òun bá tòun lọ. Òun tún wá rí òmíràn tí kìí tilẹ̀ ṣe ara ìkíní kejì. Ibi a bá fi iyọ̀ sí ní ṣomi sí, kí òun yára máa lọ. Kò tí ì rìn pẹ́ tí ó fi bá mọ́tò pupa níbi tí ó ti dábù ọ̀nà, tí mọ́tò dúdú ẹ̀ kan sì ti wó dànù sínú ìgbẹ́lẹ́bàá títì, níbi tí ó gbé forí sọ bèbè títì. Ìṣọ̀lá débẹ̀, ó dúró, ó sọ̀kalẹ̀ nínú mọ́tò rẹ̀. Ó dé ìdí mọ́tò wọ̀nyí, kò sì rí ènìyàn kankan. Ọ̀nà dá páro níwájú, lẹ́yìn. Àfi bí ó sì ti bẹ̀rẹ̀ sí í gbọ́ tá nínú ìgbẹ́. Kò ní ìbọn lọ́wọ́, ṣùgbọ́n kóńdó wà lára rẹ̀. Ó tún kóńdó náà kúrò lára àmùrè. Ó sáré bọ́ sínú igbó yìí. Ó sì ń tọ ipa àwọn tó ti sáré lọ níwájú. Ǹjẹ́ òun ò lè tètè bá wọn báyìí? Ó sá rí i pé ọ̀nà gbòòrò kan báyìí tí ó ti fẹ́rẹ̀ẹ́ parẹ́ tán ni wọ́n ń gbà lọ. Òun náà dé orí àpáta ṣalalu inú ìgbẹ́ yìí. Ó sì rí àwọn tí ń ṣe ara wọn léṣe. Ó sọ kóńdó ọwọ́ rẹ̀ fìrìfì síwájú. Kóńdó sì ń jó ràìnràìn lọ sọ́dọ̀ àwọn ẹhànnà tí ń pa ara wọn. Kóńdó kó sí àárín ẹsẹ̀ Àlàbá.
ó rí àlàbá lépa àlàbá sì wódà sílẹ̀ kọ́bítà. ó dún bí ìgbà tí wọ́n bá da ẹrù igi lulẹ̀. àkókò tí ẹ̀yìn làárò ń lóṣù àti fò mú àlàbá ni àlàbá dàwó bí igi gbígbẹ nínú ẹ̀fúùfù yìí. ọkàn ẹ̀yìn làárò pòrúurú. ó sì kóra ró lójijì. kò mọ ohun tí òun ó ṣe. rírí tí ó rí kọ́bùrù ìṣọ̀lá tó ń sáré bọ̀. bàrá ló yà kúrò lọ́dọ̀ àlàbá tó dojúkọ kọ́bùrù ìṣọ̀lá. ìṣọ̀lá dúró sí i ṣùgbọ́n ṣínà játíọ́ ti rí i. ìṣọ̀lá rí játíọ́ tí ó dojú ìbọn kọ òun. bẹ́ẹ̀ sì ni òun kò ní ohun ìjà kankan lọ́wọ́ mọ́. játíọ́ yìnbọn ọwọ́ rẹ̀ sí ìṣọ̀lá. ìṣọ̀lá fò ṣánlẹ̀ lógèdèǹgbé. ó ń yanu pàgà pàgà. ó ń panudé kó kó kó. ó ń ta wàì wàì nílẹ̀ bí àkíwárápá. ibẹ̀ ló sá gbà lọ sọ́run alákejì. Atoto Arere! Atoto Arere! Ìdán bàbá ìdán. Rédíò Cinema. Ìdán rédíò. Àlàbá ti ṣe kàbìkàbì dìde. ó tún sáré lọ. ẹ̀yìn làárò kò mọ ohun tí ìbá ṣe mọ́. ó dàbí ẹni pé kì í fẹ́ dojúkọ ẹni tó bá dùbúlẹ̀. ẹni tó bá wà lóòró tàbí ẹni tó ń sáré ló fẹ́ lé. ó padà lẹ́yìn ìṣọ̀lá. ó tún gbá ó fi lé àlàbá. ìgbà tí ó dé ọ̀dọ̀ àlàbá ni ó tó wá jẹ́wọ́ gidi pé òun ti kúrò ní ajá lásán. òun ti di dìgbòlugi. ó fò mọ́ àlàbá níkùn. ó sùgbà nídìí àlàbá. àkókò yìí gan-an ni játíọ́ yìnbọn ọwọ́ rẹ̀ sí ìṣọ̀lá. bí ó ti wá jẹ́ pé àkókò yìí gan-an ni àlàbá tún yìnbọn ọwọ́ rẹ̀, Ọlọ́run ló yé. ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ oríṣiríṣi ló jọ ṣẹlẹ̀ pọ̀ nígbà kan ṣoṣo náà. bí idán àsanwówò, ìbọn àlàbá bá játíọ́ ní igbá àyà. játíọ́ sì yí lulẹ̀. ṣùgbọ́n ajá tó fò mọ́ àlàbá
ni ìbọn já tí ó bà. Kò bá Àlàbá fúnra rẹ̀ kí ìbọn tó bá ẹ̀yìn láàrò. Ẹ̀yìn láàrò ti fa awọ ikùn Àlàbá ya bí àkísà aṣọ. Ó sì fi eyín kọ́ ìfun Àlàbá. Ó fa ìfun náà jáde jọlọjọlọ. Jíjẹ ni ìbá máa jẹ ìfun náà lẹ́nu ṣàmùṣàmù. Ṣùgbọ́n oró ìbọn ti mú un. Ó sì balẹ̀ lókùú. Òkú ti wá sùn sílẹ̀ dílọdìlọ. Kọ́bùrù Ìṣọ̀lá, ọlọ́pàá tó ń lọ jẹ́ẹ́jẹ́ rẹ̀, tó rìnrìn àrìnfẹsẹ̀ sí Ṣínà Játíọ́, Fọlọ́runṣọ́ Ṣọ́bìrì, Ògúndìran tí kò mọ nǹkan kan, tí kò mọwọ́, tí kò mẹsẹ̀, ajá ọdẹ ẹ̀yìn láàrò tó ya dìgbòlugi nítorí ọ̀ràn mẹ́rìírí tó ṣẹlẹ̀ lójú rẹ̀ láìròtẹ́lẹ̀. Àlàbá rẹ̀ lulẹ̀ wì láti orí aré. Ìbọn ọwọ́ rẹ̀ bọ́ sọnù lọ́wọ́ rẹ̀. Ìfun rẹ̀ ń ṣe jọlọjọlọ nílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan. Ó gbìyànjú, ó tiraka láti kó ìfun yìí padà sínú awọ ikùn. Ṣùgbọ́n bí ó ti fọwọ́ kan ìfun rẹ̀ ni ó ta á ṣàì. Tí èébì sì bẹ̀rẹ̀ sí í lé e. Ó fi ìfun sílẹ̀ bí ẹni tí ọ̀bẹ mímú jó lọ́wọ́ tí ó tètè sọ ọ́ nù. Eṣin họ jẹ káàkiri hòí hòí. Ó sì mọ̀ pé ikú ń bọ̀. Ó mọ̀ pé gbogbo àwọn yòókù ló ti kú pátápátá. Ó rí i tí ajá náà kú. Ó rí bàbá ọdẹ tóun náà kú. Kò mọ ẹni tí í ṣe. Òrùngbẹ́ bẹ̀rẹ̀ sí í gbẹ́ wéréwéré. Kò mọ̀ pé ẹ̀jẹ̀ tí ń dà lára òun ló fa òrùngbẹ́. Kò tilẹ̀ mọ̀ pé ẹ̀jẹ̀ kankan ń dà lára òun. Ìtọ́ ẹnu rẹ̀ ti yí bí ikùn imú onífìnkìnfìnkìn. Ó hà fún láti tú kẹ̀lẹ̀ǹbẹ̀. Ṣùgbọ́n kò lè tú. Ó pajúdé. Ara ń rìn wìnìwìnì. Ó yajú. Ó yírí sẹ́gbẹ̀ẹ́. Ó sì rí i pé àárín iná igún ni òun dùbúlẹ̀ sí. Wọ́n ń ta kínníkínní bíi bíà tí ènìyàn bá ṣẹ̀ṣẹ̀ bù sínú ife. Bẹ́ẹ̀ ni wọ́n ń fò sí i lójú, nímú, létí àti lójú egbò ikùn rẹ̀ bí wọ́n ti ń ṣe wíliwíli nílẹ̀. Àwọn ni àwọn eléyìí
wọn kì í ṣe ara ẹran. ṣé bí ìyà ńlá bá gbéni sọ́lẹ̀ kéékèèké a máa gorí ẹni náà ni. ó gbójú sókè ó ń wo ojú ọ̀run. ẹyẹ igún kan ń fò lókè ó ń ràbàbà. ẹyẹ igún lókè iná igún nísàlẹ̀ lórí àlàbá yìí nìkan. kò rántí mọ́ pé òun nìkan kọ́. ǹjẹ́ òun kò ní kígbe sókè báyìí? ṣùgbọ́n bí òun tilẹ̀ ké kò sí ẹyẹ nítòsí tí yóò dá òun lóhùn ká tó sọ pé tí yóò ràn òun lọ́wọ́. òun nìkan láàrin igbó kìjikìji lórí àpáta. ó tún pajú dé. ẹyẹ igún yìí ti wá bà sílẹ̀ nítòsí àlàbá. ó ta gíẹ́ síwájú. ó dúró. ó ń wo réré. ọkàn igún yìí balẹ̀. ẹbọ ló kúnlẹ̀ rẹpẹtẹ wọ̀nyí. àsè pọ̀ nílẹ̀. olùjẹni kò sí. igún yìí rí àkàlàmàgbò kan tí ń ṣe bàgẹ̀bàgẹ̀ bọ̀ lọ́dọ̀ òun. kẹ́ni eléyìí sì tún ń wá o jàre. ó sọ̀jìká. ara kò tá. bí àwọn tilẹ̀ pé ẹgbẹ̀rún mélòó làwọn lè jẹ nínú ẹbọ rẹpẹtẹ tó wà nílẹ̀ yìí. àkàlàmàgbò yìí ṣe bàgẹ̀bàgẹ̀. ó balẹ̀. ojú ìjọ ń pé. ṣùgbọ́n àwòdì kan tún ń rà bàbà lókè. igún yìí rí i. ó sì mọ̀ pé bẹ̀bẹ̀ kú ẹ̀bẹ̀. ibẹ̀ náà ló ń bọ̀. igún yìí tún sọ̀jìká. kó máa bọ̀. ẹyẹ mìíràn tó bá tún fẹ́ kóun náà tún máa bọ̀. ẹranko mìíràn pẹ̀lú kí gbogbo wọn máa bọ̀. ìjẹ tó tẹ́rẹrẹ kalẹ̀ yìí kì í ṣe oúnjẹ nìkan ṣoṣo. igún yìí ń yan kiri ara àlàbá. ó ń sọ̀jìká. ṣùgbọ́n wọn kì í ṣe é jẹ. bí wọn ò bá tí ì kú tán nìkan ni ohun tí fa ìdádúró díẹ̀. ìṣènìyàn ni o. ìṣẹ́ranko ni o. àfi bí wọ́n bá kú tán. ó súnmọ́ àlàbá. ó ń wo ìfun rẹ̀ tó ṣe lajalaja síta. ó ń wo ọ̀gángán ibi tí òun ti lè ṣá a jẹ kí òun fi wọ́ ọ sóde. a kì í mọ̀. ó lè ti kú tán lọ́hùn-ún. igún yìí ronú lọ kánrin. ó ń sùn. ẹ̀ẹ̀kan náà ló ṣá ìfun yìí jẹ ṣàkà. bí ó ti ń ṣá a jẹ ní àwòdì tó ti ń rà bàbà lókè náà pa kúrú mọ́ ìfun kan náà yìí tí òun náà sì ṣá a jẹ. ẹnu àwọn méjèèjì pàdé lórí ìfun àlàbá nígbà kan náà. àlàbá kébò sí lábàádì. ó ṣe wàràwàrà nílẹ̀. ó tara ṣàṣà bí ẹni pé yóò dìde nílẹ̀ ṣùgbọ́n kò lè dìde. ó dùbúlẹ̀ síbẹ̀.
ó tún pajúdé. Fún gbogbo ẹ̀yin tí ẹ nífẹ̀ẹ́ sí ìwé ìtàn àròsọ Atoto Arere látọwọ́ olóyè Ọládẹ̀jọ Òkédìjí, ẹ lè rí ìwé náà rà wàyí o. Ẹ pè alàgbà Káyọ̀dé Ọláníyan sórí nọ́mbà yìí 0802 352 4057 tàbí 0702 509 3198. tó gẹ́gẹ́ bá a ṣe sọ wípé ìsà ń pákè, Atoto Arere ń tẹ̀síwájú, bẹ́ẹ̀ ló ń tẹnu bodò. láti kàn sí Ọlánrewájú Ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ Adéwùsì, ẹ pè tàbí kí ẹ fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ nípasẹ̀ ojúpò WhatsApp 0705 904 3800. ẹ ṣeun o. Atoto Arere. Ìdán bàbá ìdán. The Radio Cinema. Ìdán rédíò. Rédíò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ẹ tanná inú ilé sinimá. Yágbóyájú ẹkùn akíkanjú lójú ogun. Yágbóyájú